àwọdé Oòduà yìí jẹ́ àwọdé Oòduà ni ìgbà ti gbé bágbò kúrò lórí Sunday Igboho kò yẹ kí Sunday Igboho kó lọ 72 hours ká tó gbọ́ wípé wọ́n ti gbé wọ́n tẹ̀dí kúrò lórí orúkọ Sunday Igboho pẹ̀lú bí màá yẹn ṣe lọ dọ̀bálẹ̀ níwájú gbogbo one by one ẹni tí ó ṣẹ̀ tí ó wò tẹ́ fi ya jẹ́ bàbá yín lọ́kàn bàbá tó fi okó díẹ̀ bí ọ̀nà òfìfẹ́ gangan mo ń bọ̀ wá expose wọn ṣe bẹ́ẹ̀ fẹ́ evidence máa bá kó evidence wá fún yín. mo rí ọba aláàfin tó ń gba nọ́mbà lọ́wọ́ Davido ó gbọ́n ọba nílé o. nígbà tí mo rí fídíò yà was like ilé ó yẹ kó lórí aládé ti pariwo síta pẹ̀lú ẹ̀bẹ̀ tí Sunday ọmọdé yẹ mọ́ síbẹ̀ láti ọ̀sẹ̀ kélòó sí oṣù mélòó báyìí táàgé díẹ̀ táàgó mi ra ó yẹ kí wọ́n ti lọ ṣe kíni kọ́ ti gbé bágbó kúrò lórí ọmọdé yẹ mọ́ lólórí kankan nílẹ̀ Yorùbá àwọn ọba yìí jẹ́jẹ́ gúdú jẹ́gá lẹ́ nílẹ̀ Yorùbá ẹ bá mi ṣe ètò yìí. èmi Àyọ̀ká máa fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá pé àní olórí aládé kankan nílẹ̀ Yorùbá ẹ kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ ẹ kò kọ́lá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV ibi tá a ti máa ń fún yín ní ọ̀kan òjọ̀kan àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ káàkiri àgbáyé Yorùbá Parapọ̀ TV kí la ní fún wa lénìí bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ àti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ níwájú ẹ̀ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún búburú kan ò ní ṣe yín búburú kan ò ní ṣe wá ẹ jẹ́ máa bẹ́jù ọ̀hún bọ̀ kí la ní fún wa lénìí kí ló ṣẹlẹ̀. ọmọ ògùn kan níbí ẹni tó bá dúró bí ọmọ kọlẹ̀ Yorùbá lórí ìyẹn lọ́kùnrin ni màá fi ṣe ìyá àti bàbá ẹni tó bá bá wọn gbèsè ní ìbàjẹ́ bí ní fi ṣe ìyá mi ní fi ṣe bàbá mi ò ní ìyá mi ò ní bàbá tí ẹni kẹ́ni bá tún lọ pé Sunday Igboho lórí ọ̀rọ̀ mi ẹ̀ẹ́tẹ́ ẹ̀fà tẹ̀tẹ̀ jì fà tábà ní olórí aládé nílẹ̀ Yorùbá ni àá ti rí látara Sunday Igboho Ilé Ifẹ̀ mò ń lọ tí a bá ní olórí aládé ní ilẹ̀ Yorùbá àá ti rí lára Sunday Igboho nítorí pé kí ni ojú wa ò fọ́ etí wa ò sì di nígbà tó máa dé yẹmọ tí ó ṣẹ̀ tí ó rò tó tún bẹ̀bẹ̀ ọmọdé yẹmọ ò ṣe ẹnikẹ́ni Sunday Igboho ò ṣẹyọ ó bẹ̀rẹ̀ sí ní lọ́dọ̀ balẹ̀ ó lóun lórí aládé nílẹ̀ Yorùbá ebi Àyọ̀ká ní kò sọ lórí aládé nílẹ̀ Yorùbá ọmọdé yẹmọ bẹ̀rẹ̀ sí ní lọ́kùnrin máa yẹ bẹ̀rẹ̀ sí ní lọ́ga níwájú gbogbo lọ́ba láì ṣẹ̀ láì wò tó bá jẹ́ pa lórí aládé ló yẹ ká sigi lára Sunday Igboho ẹ bá mi pín ọmọ Yorùbá gbogbo yẹn máa pariwo ọ̀jẹ̀jẹ̀ ṣe gudugudu méjì yàrá mẹ́fà fún ilẹ̀ Yorùbá ìbéèrè ni tí ó fàjà mo fẹ́ kí kọ́mẹ́ntì kó máa flow kí kọ́mẹ́ntì máa flow gbogbo gudugudu méjì yàrá mẹ́fà tẹ́lẹ̀ ọ̀jẹ̀jẹ̀ ṣe sílẹ̀ Yorùbá ṣórúkọ Oòduà ló fi ṣe ni ìbéèrè ni mo ṣì béèrè o kí n tó wá lọ síbi tí mo lọ lè fẹ́ o ṣẹ́dẹ̀ ní programu mi tí mo gbé wá olóye onímọ̀ onílàkàyè ni mo fẹ́ ẹ má gbàgbé the more you abuse me the more I have more energy to talk so inú mi á dùn tẹ́ bá lè fún mi lẹ́nàjì sí màá lè go deeper àfáyé yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ wá gbé ìjà wọn bíbà ẹ fi lójú ara yín wò kẹ́ tó fi gbé ọmọ làkejì yín ẹ lè nítorí pé kì í ṣe ẹ̀yin lọ̀jà àjàtà àwọn òṣìṣẹ́ wọn ológùdù ni wọ́n ń ṣiṣẹ́ fún ẹ lè nítorí kòkò yìí kẹ wá tìtorí ẹ kẹ máa fọwọ́ ṣe kiri kẹ máa fọwọ́ ra wọn lórí èmi Àyọ̀ká ò ní fọwọ́ ra wọn lórí bí ó ń ṣọmọ Ilé-Ifẹ̀ ṣùgbọ́n màá tún ilẹ̀ Yorùbá ṣe màá tún ilẹ̀ Yorùbá ṣe ẹni bí ẹ̀dílẹ̀ Yorùbá tí bá rí wípé wọ́n bàjẹ́ wọ́n fìyà jẹ àwọn innocent people wọ́n jayé táyé níbẹ̀ máa ń gbádùn símáìkì máa gbódì bàbá báyé lálejò ẹ̀ bọ̀ pẹ́ gbàlejò ọ̀rọ̀ máa ń fìyìn látàlátà lórí social media yìí àyà yá já nínú yàrá yé tẹ bá ní káyọ̀ níyè mi gbọ́ ìka bàbá bàbá sọmọdé olóyè aládé gbogbo ọdíṣẹ́ gudugudu méje yàrá mẹ́fà sílẹ̀ Yorùbá èyí bẹ́ẹ̀ gbọ́ ẹfẹ́ nu ọ̀ra gudugudu méje wo ló ṣe fún yín gbogbo shopping mall tó kọ́ Ọ̀jájá mall mà lọ́pẹ́ wọn àmà ní Yorùbá ọ̀lú wọn àmà ní Yorùbá mọ̀ wọn àmà ní kiri kan tó rọ́ fojoojúmọ́ tọ̀ nínú yẹn dùn wọ́n fi ojoojúmọ́ wọn fi tọ̀ nínú yẹn dùn òun náà lẹ̀ ṣe fẹ́ bọ́ lóko ìyà lẹ́ṣẹ̀ ní kí Donald Trump máa wà gbogbo mọ́ tí Ọ̀jájá kọjọ ta ló ní gbogbo ẹ̀ ṣọmọ Yorùbá ló ní ọmọ Yorùbá máa lọ ṣẹ́gun bẹ́ẹ̀ ni yes ẹ̀rú lẹ̀ lọ ṣe bẹ̀ ẹ lọ ṣẹ́gun olówó ni gbogbo ọmọ Yorùbá tó bá empower tó bá employ sí ibẹ̀ gbogbo ọmọ Yorùbá tó bá employ síbi tí sí gbogbo mọ́ gbogbo ẹ̀ tí Ọ̀jájá kọ ẹ lọ ṣẹ́gun bẹ́ẹ̀ ni kì í ṣe property ọmọ Yorùbá níwọ̀n bàgbà tí àwọn ní Oòduà ní tí wọ́n lè máa protect ọjọ́ ọ̀la títí wọn tí wọ́n lè máa gbé ribiribi ṣe fún ọjọ́ ọ̀la ọmọ títí wọn wáyé tí wọ́n bá fẹ́ jẹ́ nípa ọjọ́ ọ̀la tẹ̀lómi kò bàjẹ́ wáyé tí wọ́n fẹ́ bọ́jọ́ ọ̀la lómi jẹ wáyé tí wọ́n bá wọ́n sọ̀pọ̀ tìkà wáyé tí wọ́n gbé ìṣẹ́jẹ́ àbòsí wáyé tí wọ́n bá wọ́n tọ́wọ́ bọ̀ wáyé gbogbo Ọ̀jájá bí Ọ̀jájá dat ta ló ní ṣé kìí ṣe family wọn lóní ṣé kìí ṣe àwọn ọmọ wọn lóní ṣé kìí ṣe àwọn ìyá tó kójọ sí balance lóní ṣé àwọn bẹ́ẹ̀ ọmọ Yorùbá lẹ́nu property ni kìí ṣe ọmọ Yorùbá lóní property Ọ̀jájá mall is a private property not public property tó bá jẹ́ public property ni tó bá jẹ́ gbogbo lórí ọba yín wọ́n ń ṣiṣẹ́ fún gbogbo ọmọ Yorùbá wọ́n wúlò fún gbogbo ọmọ Yorùbá wọ́n gẹ́tà fún gbogbo ọmọ Yorùbá wọn ò ní sọ ní Ọ̀jájá mall wọ́n á sọ ní Odùduwà mall Odùduwà hall ló máa kọ́ sí gbogbo ẹ̀ hòtẹ́ẹ̀lì Odùduwà hotel á dẹ̀ wà nínú àkọsílẹ̀ wípé ìwọ Yorùbá ni wọ́n ṣiṣẹ́ fún so kẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ kúrò ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́ ẹ kó kọ́là ibẹ̀ yẹn kọ́ ni mo lọ mo kọ̀ sáré fi yẹn ṣe kiri create awareness fún yín ni ṣọ́jà dáfẹ́ láwọn ọ̀gọ̀ sí gbogbo tó ṣẹlẹ̀ Sunday Igboho ni ẹ bá díbọ́ fún gbogbo ayé ẹ̀ lè díbọ́ fún lédíkè tí gbogbo ayé bá fọwọ́ ayé lórí èmi ò lè fọwọ́ ayé lórí màá dúró sórí òtítọ́ bí òótọ́ bí tí mo fẹ́ jẹ
kí n bá tó yẹ kí jẹ́jẹ́ tí bá mú gàrí mi ó pè mí ju kí n jẹ ọ̀fadà láìsí kí n bá jẹ́ àwọn èèyàn jẹ́ ẹ lájú nísìlẹ̀ ẹ bá àtúbọ̀ tó àwọn èèyàn jẹ́ àwọn èèyàn kọ́lẹ̀ sẹ́kúbẹ́kúbẹ́ sí yín lábẹ́ kábíyèsí mo ti sọ fún yín pé mi ò ní ṣètò yìí sí àfi tí bá gbọ́ wípé àwọn ará Ifẹ̀ tó lógùdù tó ṣèkà fún wọn ní justice ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu màá sì sọ̀rọ̀ mo rí mẹ́sàgì yín ẹ wá jẹ́ kí n fi àsìkò yìí disclaimer mi ò ní ìyá mi ò ní bàbá lórí social media mi ò ní ìyá mi ò ní bàbá lórí social media tí mo sọ fún yín yẹn olóyè tó wá bẹ́ẹ̀ ní táyé òrí kankan ṣe sí ẹ̀yin wálé mi kó sọ fẹ́ mi tẹ́bi kí n bọ́lẹ̀ bẹ̀ bọ́lẹ̀ mo ẹ tutù ẹ̀ dànù àbí mo ti bọ́lẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tó wá ní ọ̀bálẹ̀ tó ń rábàbà tó ń ṣe gbogbo ẹ̀díwájú yín kí lẹ ṣe sí gbogbo ẹ̀yọ́ ọba pátápátá ìsìlẹ̀ tí Sunday Igboho ti wá bẹ̀bẹ̀ ṣé Sunday Igboho ṣàní kì í ṣe tó ní kó máa ṣẹlẹ̀ náà ni òyìnbó Donald Trump tún rí kí ìyẹn tó yẹ sọ pé òun kó gbogbo nílùú èèyàn kan tún ju fídíò kan síbi lẹ́yìn fún ìwọ́n tí bí wọ́n ṣe padà bọ́lá tí wọ́n sọ̀kò pa ọmọ yẹn mi ò lè wo fídíò yẹn lẹ́ẹ̀mejì wọ́n sọ̀kò pa sílẹ̀ lẹ́yìn kí ni ọba gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣe àwọn ọmọ tó sọ̀kò pa Dèbórà gbogbo àwọn ẹbí àwọn pátápátá gbogbo àwọn àyè tí àlà wọ́n dìde wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ Sunday Igboho tí ó ṣe tí ó rò ó tún dọ̀bálẹ̀ ó kúrú ó ń ga ó bẹ gbogbo yín kẹ́ forgive ẹ wá lè lọ́ọ́ máa pe Sunday Igboho yẹn kó sọ fún èmi Àyọ̀ká disclaimer Sunday Igboho kì í ṣe bàbá mi Adéyẹmọ lẹ gbọ́ pé mo jáde Adéyẹmọ family òwò arúgbó nínú family wọn ẹ gbọ́ torí mi ò nice Adéyẹmọ táyọ̀ lè ṣàánú tó bẹ̀rẹ̀ kí táyọ̀ gbọ́ ikú wá tẹ̀yìn bẹ́ẹ̀ báyìí mi sọ̀rọ̀ tẹ́mi bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe mistake anybody tó bá tún darẹ̀ láàmú tó bá lọ pe Sunday Igboho fún èmi Àyọ̀ká ẹ kò waste time yẹn mi ò ní gbọ́ mi ò ní gbà má torí gómìnà ní bá gbòó sọ̀rọ̀ mọ́ kí ló kọ́ mi Igboho tí gbogbo yín fìyà jẹ ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ má lọ bá gbòó mọ́ ẹ ṣe the right thing at the right time tẹ́ bá ṣe ohun tí mo fẹ́ má bọ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó gba ilẹ̀ wọn nílẹ̀ Ifẹ̀ kábíyèsí a máa jọ mú nǹkan nílẹ̀ mi ò ní let's go àfi tí bá gbọ́ pẹ̀lú gbèsè tẹ́ tún gbé ní àná àfi tí bá gbọ́ wípé gbogbo wọn pátápátá ológùdù dá ilẹ̀ wọn padà ẹ̀dẹ̀ ẹ̀rọ ológùdù lóye ni mo máa bá ọ̀dà láì jẹ́ bẹ́ẹ̀ evidence bá ṣe wọlé màá ṣe máa bọ́ta wá ṣe show kò dẹ̀ sí bí mo ṣe máa porí ajá máa porí ìkòkò tó fi sè ẹ̀yin ni ìkòkò tó fi sè ajá ológùdù ọ̀nà fífẹ̀ ẹ̀yin ni ìkòkò tí wọ́n fi sè ajá ológùdù so kò sí bí mo ṣe máa porí ajá máa porí ìkòkò tí wọ́n fi sè gbogbo ọmọ Oòduà pátápátá ẹjọ́ ló sí mi tínú yóò bá dùn sí show tí mo fẹ́ ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká gbèjà àwọn èèyàn wa ìyà jẹ àwọn èèyàn wa ní abẹ́ ọ̀nà òfìfẹ́ gbogbo wọn ò lè sọ̀rọ̀ nítorí pé kí ni wọn ò fẹ́ kí ẹ̀yọ́ ọmọ Yorùbá kẹ́rí wọn ní ìdí ẹni burúkú wọn ò fẹ́ kẹ́rí wọn ní ìdí ọ̀dàlẹ̀ wọn ti àti ìpèwà bẹ gbogbo ẹ̀yọ́ ọmọ Ilé-Ifẹ̀ pátápátá tí kì ní ìkọ́ tọ́rọ ìkọ́ tí bá ti ṣe show ẹ pẹ̀ wọlé ẹ máa wá bọ́ọ̀lù àwùjọ máa ìdíyé wọn lè dárúkọ ara ẹ̀ ìwọ tó bá lè dárúkọ má dárúkọ ẹ máa pẹ̀ wọlé tí bá ti ṣe show I stand for justice gbogbo ọ̀rẹ́ Ilé-Ifẹ̀ tí ìyà jẹ lábẹ́ ọ̀nà òfìfẹ́ àtológùdù I stand for them torí àwọn Yorùbá bó ṣe lọ ṣẹwọ ẹ lè pe nígbà yẹn kó pé sọ fún mi pé lẹ́dígẹ́ bọ́lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe máa sọ nìyẹn sí mo máa ń bọ́lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn nígbà yẹn kì í ṣe nísìn kò sí ọba kankan náà ní ilẹ̀ Yorùbá tó máa lọ pé olóyè Sunday Igboho àbí pé ẹni mídíà wípé gbogbo èmi tí mo máa dáhùn máa gbé yín sí tàbí ọmọjọ́ mẹ́jọ máa jẹ́ kẹ́mọ̀ wípé tí gbogbo ayé mọ̀ pé ẹni bí níyí máa jẹ́ kó mọ̀ àfi tí gbogbo ayé ọba yọ pátápátá tẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho tẹ bá bọ́lẹ̀ lórí tẹ bá jẹ́ kí ìjọba bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ èmi náà bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ayé yìí now let's go to today's topic mo ti bọ́lẹ̀ ẹ̀bì yẹn nìyẹn ẹ lọ gbà yìí kẹjẹ́ wò ẹ lè mọ̀ pé lóbi ṣeré lákọ ni mo wà bíbọn ọmọdé ni mí ṣùgbọ́n mo ní nǹkan àgbà next show ni mo ti dá yín sí yẹn o bàbá yín lọ́kàn bàbá tó fi okó díẹ̀ bí ọ̀nà òfìfẹ́ gangan mo ń bá wa expose wọn ṣe bẹ́ẹ̀ fẹ́ evidence máa bá kó evidence wá fún yín àfi tí bá gbọ́ wípé ẹ ti pẹ́ mítìrì gbogbo àwọn tó lógùdù tó gbalẹ̀ lọ́wọ́ wọn ẹ ti pé gbogbo wọn pátápátá ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dá ogún wọn padà fún wọn ẹ dẹ̀ yọ ológùdù ọmọ àlè ẹ̀yẹ ọmọ Yorùbá tàtà ọmọ òfìfẹ́ lajú sílẹ̀ wọ́n dẹ̀ fi ọmọ àgàtú tí wọ́n pè ní àgàlàta ológùdù wọn fi jọba nílé Ifẹ̀ ọmọ òfìfẹ́ lajú sílẹ̀ ọmọ àtọ̀wọ́rìwá ọmọ àlè tó pè ní àgàlàta ológùdù wọ́n dẹ̀ fi jẹ ọba wọ́n fi jẹ kábíyèsí ẹ bá mi ṣe ìkòkò onígbọ̀nmi kó gbẹ̀yìn lákọ ni mo wà bíbọ̀ fún yín wọ́n fi jẹ ọba ní Ilé Ifẹ̀ gbogbo ilẹ̀ onílẹ̀ ọmọkùnrin yìí dẹ̀ ń ta ọmọ àtọ́jú òfìfẹ́ tẹ̀jọ́ ṣàpapín mi ò rí wẹ́ẹ̀rí láyé mi àwọn èèyàn òde lè sọ̀rọ̀ wọ́n kó ìbẹ̀rù gbójó wọ́n kó sí àwọn èèyàn lọ́kàn ẹ wọ bí wọ́n láì lè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni èmi ò ní ìmà sọ̀rọ̀ who is falling. fẹ́ẹ̀rí ìyá wa ẹ̀jẹ̀ sọ kìíní kan fún yín fẹ́ẹ̀rí àwọn lọ́balọ́ba káàárọ̀ òjíire èmi rò pé kí ayé àwọn tó gbé ìlú kán lè máa gbé ìrọ̀rùn bí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn tán lè dìde ní kánmọ́kóbó láti sọ pé ọmọ ìyá mi ní o òun ìyá gbọ́dọ̀ jẹ́ o èmi rò pé nǹkan sí ìdí tí ọba fi wà nìyẹn èmi ò mọ̀ pé ìdí pé kán lè mọ jẹjẹkújẹ ni ọba fi wà. sẹ́ẹ̀rí ọba ológùdù tá ń sọ yìí oko bàbá àtèmi tó wà ní ológùdù wọ́n gbẹ́sẹ̀ lé ti òní wọ́n ti sọ bẹ̀bí ilẹ̀ góòlù ní oko bàbá àtèmi tó wà ní ológùdù bàbá wa Ọọ̀ni ọ̀fìfẹ́ náà wọ́n dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n gbọ́ ti torí akọ lẹ́tà sí wọn pé ìdájọ́ ọba ológùdù ṣe ò dáa ohun tí ò dáa wọ́n máa gbẹ́sẹ̀ lé ogún ológun débi pé wọ́n tún sọ fún wa pé ká kọ lẹ́tà pé àti sọmọ ìlú bá yáàlú gbé ni pé wọ́n lé wa ẹ tún kọ lẹ́tà tábàtúmú lẹ́tà wa pé àti sọmọ onílẹ̀ pé ayá ìlú gbé ni pé wọ́n fún wa láàyè àwọn sọ pé ibo náà ti ń ṣerú ẹ̀ ṣé irú ayé tó sọ pé káwọn lọ́balọ́ba máa jẹ yìí ni ẹlòmíì àti ilé ayé ló ti máa ba ọ̀run ẹ̀jẹ̀ ẹlòmíì á lọ sọ́kò nírọ̀rùn wọ̀ ẹlòmíì wọ́n á kúrò ilé ayé tó wọ̀ nírọ̀rùn wọ̀
torí pé kàlẹ́ máa gbẹ́sẹ̀ ní ogun ológun ṣé torí bẹ́ẹ̀ náà ṣe fi wọ́n jọba ni wọ́n lọ bá lórí ohun gbogbo tó bá lórí ohun gbogbo bá lórí ogun ológun ohun tí ò dá o àwọn bàbá wa ò ní ọ̀fíìsì tá a já àmọ̀ ní olórí gbogbo lọ́ba ó yẹ kán bá tẹ̀ ń ṣèpàdé gan ṣé wọ́n kì í ṣèpàdé pé kán mọ́ gbé ẹsẹ̀ ilé èkó ní ìkànnì ṣé wọ́n kì í ṣe wọ́n dárú pàdé bẹ́ẹ̀ kalẹ̀ ni pé àtẹ̀jáde àwọn ọmọ wa ṣé ogún àwọn ọmọ wa ló yẹ káwa náà tó máa gbà ní òkè nígbà tí bá ní ogún bàbá báyìí tí àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n àti àwọn tó jẹ́ ọkú mi tó fọkàn sípa ológun àwa jẹ́ ọba kan tá a fi jẹ nílùú láwa sọ pé òun fẹ́ gba ogún lọ́wọ́ ológun tó dáa bẹ́ẹ̀ ọba ológùdù nǹkan tá a ṣe ò dáa o kò dáa rárá níbi tẹ́ bá wà ẹ máa gbọ́ mi ilẹ̀ bàbá tèmi lógùdù wọ́n ti sọ. bàbá bá a ti sáré láwọn lọ́ba ẹ wo àtìgbà tí olóyè Sunday Igboho ẹ wo àtìgbà tó fi káàkiri tó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Aláàfin títí tó fi gbé ọ̀dọ̀ kábíyèsí wa wọ́n lọ sí gbogbo Èkìtì lọ everywhere ti today kò síta tó ti tẹ̀lẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́ni ó jà lórí olórí orí tí wọ́n gan wọ́n parí olórí tó yẹ kó rí bẹ́ẹ̀ láti jọ wọn gbẹ́sẹ̀ lógún ẹ tó dẹ̀ fi wọ́n sínú òkú gan ó ti fi ilé ayé sílẹ̀. jẹ́rí bí mo ṣe ń ṣe ètò yìí gbogbo ẹ̀yọ́ ọmọ fẹ̀ tó bá ti ṣe ìkàyè tí mo ń ṣàlàyé tí mo ń sọ ìfún ẹ pè wọlé ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé lẹ́ni kí ò parọ́ nǹkan tó ń ṣe fún yín nílé Ifẹ̀ nìyẹn nǹkan tó ń ṣe fún yín nílé Ifẹ̀ à ń pariwo pé yà ń jẹ́ ọmọ Yorùbá bàbá wọn kọ́ iná fún wa àdíṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dẹ̀ ìbọn láti wọ́wọ́ mọ́ ṣẹ́ báwo lẹ ti gbọ́ gbogbo góòdì tó wà ní Ifẹ̀ ìbọn ló gbówó ẹ̀sìn ní Nàìjíríà gbogbo góòdì tí wọ́n wà ní Ológùdù lọ́dọ̀ ọba Ológùdù Àgàlàtà ìbọn lọ́kọ̀ owó ẹ̀sìn èmi ò tiẹ̀ sọ nípa góòdì mi lọ́dọ̀ owó góòdì ṣùgbọ́n ilẹ̀ onílẹ̀ ẹ gbọ́dọ̀ dá ilẹ̀ wọn padà láì jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó ti bá tún ṣe nìkan lé ní evidence náà tún wọlé fún mi ó ṣú ọ̀bàjẹ́ wọ́n ti dàgbò tiẹ̀ ti sùn evidence ti pọ̀ jù kábíyèsí evidence ti pọ̀ jù pẹ̀lú àwọn fọ́tò titi yín náà ó ti pọ̀ jù ṣùgbọ́n màmá mú mọ́sàbíjẹ́ létetí egunlá ló kẹ́yìn gbàlẹ̀ yìí gángan ní máa fi tẹ́yìn tí máa máa dàdọ̀ gbogbo show tí mi ò ní ṣe show lórí ẹ̀mọ́ tí ìbá ti rí changes màá wá máa gbé àwọn evidence titi yín náà síta ó máa ṣọ́ọ̀kì yín Ìgbòho báwo Ìgbòho tó bẹ̀ yín tẹ́yìn ògbọ́ tẹ́yìn kọ̀ọ̀kan ṣe sọ̀rọ̀ ẹ̀ Ìgbòho wá wà kọ̀ọ̀ṣe sọ̀rọ̀ sí dèmí kí má sọ̀rọ̀ yín mọ́ lórí rọ ẹ̀yin tí a bẹ̀rẹ̀ fún phone number tẹ́ máa fi kọ́ọ̀lì nìyẹn wọ́n àrẹ́sì ọba Ológùdù ní ìjẹta àná ni mo ṣiṣẹ́ programu bíbà tí mo sọ fún èèyàn pé wọ́n ti àrẹ́sì ọba Ológùdù o tí mo ń bẹ síbì wípé kó ìjọba máa fi sílẹ̀ ẹ bìlífù pé ní àná yẹ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ti gba Ológùdù sílẹ̀ wọ́n ti gba Ológùdù sílẹ̀ kábíyèsí pé Anthony General pé lọ́yà kan wípé kábíyèsí ti pòwò sóòkọ́ lọ fi Ológùdù lẹ́yìn tí Ológùdù náà ti ń jẹ́wọ́ wípé òun ṣiṣẹ́ fún kábíyèsí ni gbogbo nǹkan tóun ń ṣe kábíyèsí mọ̀ sí gbogbo ilẹ̀ onílẹ̀ àwọn tó bá pọ̀ ẹjọ́ Yorùbá a lot is going on in that country wọ́n ti mọ̀ wípé kò sí ìjọba tó fẹ́ dìde fún promises wọ́n ti mọ̀ wípé kò sí ìdájọ́ òdodo tí olóòtítọ́ tó lè dín ní ìlú Nàìjíríà gbogbo wọn jẹ ayédáyé wọ́n fìyà jẹ àwọn èèyàn wọ́n silent àwọn èèyàn ní silent tí ò dáa wọ́n silent àwọn èèyàn ní silent tí ò dáa nínú Nàìjíríà yẹn èyí tí wọ́n ṣe nílẹ̀ Ifẹ̀ yìí Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ sí because Ológùdù ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ 2 years ago àwọn DSS ní àrẹ́sì Ológùdù wọ́n àrẹ́sì Ológùdù ní 2 years ago 40 million naira ní kábíyèsí fi gba Ológùdù sílẹ̀ náà wọ́n tún àrẹ́sì Ológùdù ní ìjẹta nígbà tó di lánàá ẹni tí kábíyèsí gbé dìde lélẹ̀ ẹjẹ́ gbé picture wọn sójú screen ẹni tí kábíyèsí gbé dìde ni láti gba Ológùdù sílẹ̀ báwo Ológùdù ṣe jẹ́ sí kábíyèsí nítorí ẹni kí mẹ́sàn-án Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀fẹ́ mi pé kí Ọọ̀ni of Ifẹ̀ kúrò ní ọ̀rọ̀ tó wà lẹ̀ bí ò lè mú wọn kúrò bẹ́ẹ̀ àfi tí wọ́n bá ṣe the needful kí ni títí wọn láti gbé ẹni dìde wípé kó lọ gba Ológùdù sílẹ̀ kí ni ti kábíyèsí ẹ wá ní kí mẹ́sàn-án Ọọ̀ni of Ifẹ̀ tí ó lè make a move gẹ́gẹ́ bí olóyè aládé kó bẹ president of Nigeria wípé Sunday Igboho ṣe over 72 hours over a month tí Sunday Igboho ti lọ bẹ̀bẹ̀ a lot of haters wọ́n bó máa yẹn wọ́n ní ṣètò tí lọ́jọ́ ọ̀bá yẹn gidi ó ti lọ ṣe gidi kan kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ sí máa yẹn tán ọ̀rọ̀ tí wọ́n sọ sí Sunday Igboho lórí wípé lọ bí Ọọ̀ni of Ifẹ̀ wípé kó jọ kọ́mọ̀ wá bó ṣe máa gbé bágbọ̀ kúrò lórí orúkọ òun ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ sí máa yẹn tó bá jẹ́ni tí òdi Ọlọ́run ni tó bá jẹ́ pé kì í ṣakọni èèyàn ni ó máa wọ the place ó lè pa ṣebí gbogbo ìlànà lórí social media gbogbo àwọn PDP APC kò sí ẹ̀bùn tí wọ́n gún máa yẹn tán bẹ́ẹ̀ ṣe wọ́n lé ológun ṣe wọ́n ní kíní kan dé kí ló dé tó lọ́bẹ̀bẹ̀ ó ṣe dọ́fẹ́ wá sọ̀rọ̀ ó ṣe kíní kan pẹ̀lú bó ṣe bẹ̀bẹ̀ tó bá ṣe yẹ̀yẹ́ tó wọn ò rí kankan ṣe sí Ọọ̀ni of Ifẹ̀ ò rí kankan ṣe sí wọn ò gbé mẹ́kọ̀ọ́ kúrò lórí orúkọ Sunday Igboho débi tí wọ́n máa fún ní gbogbo ẹ̀tọ́ ẹ̀ tó wà nílùú Nàìjíríà yẹn débi tí màá yẹn máa free ṣùgbọ́n Ológùdù tó ń ṣiṣẹ́ apànìyàn Ológùdù ń pààyàn fún Ọọ̀ni of Ifẹ̀ yes mo sọ bẹ́ẹ̀ Ológùdù apààyàn ń pààyàn fún Ọọ̀ni of Ifẹ̀ because tí o bá máa pààyàn fún Ọọ̀ni of Ifẹ̀ ni kò ní di wípé tó bá tilẹ̀ arrest ẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ ló bẹ̀rẹ̀ yẹ báwo ni Ológùdù ṣe special lórí Ifẹ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ tó fi jẹ́ wípé all the time tó bá ti arrest ẹ̀ báyìí kábíyèsí máa fi ọwọ́ lágbá àwọn innocent people lójú kábíyèsí máa fi àjà wọn láìṣẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ ẹ̀gbẹ̀gbẹ̀ àtúbọ̀tán Ológùdù sílẹ̀ ṣé Ológùdù ṣe ẹ̀ẹ́dẹ̀ tó gbogbo ọdún nìyẹn wípé tí wọ́n yà ọ̀daràn kí wọ́n máa dáràn tó bá tilẹ̀ máa dáràn ẹ̀ wà lẹ́yìn wọn tó bá tilẹ̀ máa dáràn tó ti mú ṣí àti tí wọ́n fẹ̀yà àti bàbá yìí ẹ̀ wà lẹ́yìn wọn gbìgbìgbì because nǹkan tó Ológùdù ṣe nìyẹn Ológùdù dáràn kiri nílẹ̀ Ifẹ̀ Ológùdù bà ayé wọn jẹ́ nílẹ̀ Ifẹ̀ Ológùdù bà property oní property nílẹ̀ Ifẹ̀ ó gba ilẹ̀ onílẹ̀ wọ́n gba gbòdì níbẹ̀ ọlá tí Ológùdù ń jẹ ní Ilé Ifẹ̀ àwọn ọmọ indigene of Ilé Ifẹ̀ wọn ò rí ọlá yẹn jẹ
rí jẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n he refuse to plead for Sunday Igboho he refuse but he can go ahead and start to play kí ló ti pè òyìnbó ìsìnbá mi lórí ẹ̀wọ̀n jẹ́ kí wọ́n máa sọ Yorùbá mi torí inú bí mi òyìnbó yẹn máa kọ́ mi lẹ́nu sí i wọ́n lè máa lọ bẹ́ẹ̀lì criminal Ológùdù is a criminal we want justice afẹ́ justice fún gbogbo ọmọ Ilé-Ifẹ̀ Ológùdù ẹgbẹ́ ìdìtọ́dẹ̀ ẹgbẹ́ fi owó lóhun ọgbẹ̀ fún owó lóhun ọdẹ ọ̀fífẹ́ ọdún fífẹ́ ẹ̀fọ́ owó lóhun ẹjọ́ ẹ fi owó fún Ọlọ́run ẹ má ti jọ bí pípẹ́ àwọn tó jẹ́ Ọlọ́run wọn ò lè wùwà ọ̀daràn wọn ò ṣe criminal wọn ò ṣe ọ̀bàyéjẹ́ tẹwàá sọ pé torí ẹ̀ ní fọwọ́ fọlọ́run wọn ẹ̀ lè ti torí ẹ̀jẹ̀ lè ní fọwọ́ fọlọ́run kẹ́lẹ́yìn criminal lẹ́ máa pọ̀ sí èyí tẹ pọ̀ sẹ́yìn Ológùdù ti tó gẹ́ tí ẹ bá ti fẹ́ kí n sọ̀rọ̀ yín mọ́ tí ẹ bá ti fẹ́ kí n dákẹ́ ní ọ̀wọ́ yín kí n dákẹ́ ní ọ̀wọ́ yín tẹ bá ti fẹ́ kí n dákẹ́ kí n má sọ gbogbo nípa yín mọ́ ẹ lọ withdraw gbogbo power tẹ gbé fún Ológùdù mo fẹ́ máa gbọ́ kéde gbọ́ kì í ṣe threat mo ti bẹ̀ yín ní ìbẹ̀ tọmọlúàbí wípé ẹjọ́ bàbá ojú òní tì yín ṣé mo tún fẹ́ bẹ̀ yín ju bí mo ṣe bẹ̀ yín lọ ní ọjọ́ fífẹ́ ṣé mo tún fẹ́ bẹ̀ yín ju bí mo ṣe bẹ̀ yín lọ ní wípé kẹ jáwọ́ lọ́wọ́ Ológùdù ẹ jẹ́ kó fèsì lọ ẹ bá fìyà jálẹ̀ ìṣẹ̀mọ́ kí ló ń fún yín èlò ló gbé fún yín tó bá ti lọ kalẹ̀ onílẹ̀ ẹ wá gbé odidi Anthony General dìde Anthony General ẹjọ́ mo fi Elédùmarè bẹ̀ yín sà ẹjọ́ ẹ jẹ́ kó Ológùdù fèsì lọ Ológùdù ti sọ àwọn èèyàn sínú ìgbèkùn Ológùdù ti bà ayé àwọn èèyàn jẹ́ mo ń bẹ Anthony General yìí tẹ bá mú ẹsẹ̀sì sí Anthony General ẹjọ́ tóbi tọ́lọ́run ẹjọ́ tóbi tọ́lọ́run ẹ bá mi bẹ̀ wọ́n pé kó jọ mo bẹ̀bẹ̀ ni kó wo ti àwọn ìyá arúgbó tí Ológùdù ti bà ayé wọn jẹ́ kó wo ti àwọn tí Ológùdù ti sọ di opó kó wo ti àwọn ọmọ tó Ológùdù ti sọ di aláàdé bàbá ní ìlú Ifẹ̀ yẹn video evidence wà mo ti show video evidence lórí program mi. àsìkò ti tó tóòtọ́ ọ̀rọ̀ máa jẹ́ sísọ gbogbo àwọn èèyàn àwọn olè àwọn apanilẹ́kúnjayé tí wọ́n pera wọn lọ́ba tá a bá ti rí àṣírí wọn máa fi síta ó lè ní gbogbo wọn olè apanilẹ́kúnjayé ní gbogbo wọn ibi tí wọ́n bá ti ń jẹ ni wọ́n mọ̀ ibi tí wọ́n bá ti ń rí jẹ ni wọ́n mọ̀ gbogbo wọn àni mo dẹ̀ fẹ́ pé àkíyèsí kan o pẹ̀lú ọ̀rọ̀ tó jáde yìí táwọn kan máa lọ dúró pé tèbá ti sọ pé kìnnìkan ọmọ ìyọ́lá ọmọ kìnnìkan kan máa lo òwò bẹ́ẹ̀ o ẹni tó bá kàn wọ́n máa fi síta lédìkè program tí àwọn ọmọ Adélékè ṣe ṣe mo rí ọba Aláàfin tó ń gba nọ́mbà lọ́wọ́ Davido ó kọ́ wọn máa ń rí o. nígbà tí mo rí fídíò yẹn was like ilé fídíò yẹn wà lọ́wọ́ mi bíi tí láyé tí wọ́n bó ṣe bọ́ lórí ẹ̀ má ṣe fi ṣe program fídíò yẹn wà lọ́wọ́ mi. ìjọ ìṣẹ̀lẹ̀ jẹ́ni bá gbogbo ọmọdé yẹn mọ́ kó rọra fi wá sílẹ̀ ká tú wọn bàtà bá máa wúná ní fúlàní ló pààyàn kìnnìkan ló ń pàdé kan èyí táwọn kan ṣe lábẹ́lẹ̀ tábà tí rẹ̀ máa tú síta gbogbo ẹ̀yin ọmọdé fẹ̀ tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ síta ti yín gba yín ẹ pè ẹ má dárúkọ yín ẹ má fojú hàn ẹ pè gbogbo tó bá ń ṣẹlẹ̀ gúrùpù tẹ́ bá ní lọ́wọ́ lọ tọ́jú ẹ̀ àkókò ń bọ̀ àwọn aláyé bàjẹ́ àwọn olè àwọn apanilẹ́kúnjayé alọ́ni lọ́wọ́ bà gbogbo wọn láti ní wọn bá ti bọ́ sa àmàmà kí ni má tẹ̀síwájú àwọn onílẹ̀ ń bẹ lẹ́yìn àwọn onílẹ̀ wọ́n bẹ lẹ́yìn kò sẹ́ni kankan tó máa rí ẹ̀fín kankan ṣe o kò sẹ́ni kankan tó máa rí ẹ̀fín kankan ṣe sẹ́ni bá dọ̀wọ̀ ìwé àgbọ̀ kékeré tẹ̀síwájú ìyá mi ẹ ṣe bàbá kò ní ṣiṣẹ́ òṣìṣẹ́ ẹ̀yin kan bíbí pé kí ló ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní ṣẹ́bí máa tẹ́ ìwọ́n dojú screen mi wọ́n gbé ní Ológùdù ọba nílé Ifẹ̀ máa tẹ́ ìwọ́ yìí Ológùdù òun ló jọba wọn ní agbègbè tó ń pè ní Ológùdù ṣẹ́wárí máa tẹ́ ìwọ́ yìí tó challenge gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé wọ́n ní Lédìkè pa ẹ fún mi ní fídíò bí tó ti dé adé tó ti wọ̀ pẹ̀bí ẹ fún mi ẹ gbé jáde kò wọ̀ pẹ̀bí kò dádé ní express ló dé ó wá joyè tọ́ọ̀gì kírímínà lára àwọn tó yẹ kí federal government of Nigeria kí wọ́n wọlé wọn gbére àbí kí wọ́n fi èyí wọ́n ti àgbá kọ́ pa wọ́n dànù wípé ilẹ̀ bá àlùjẹ́ ni Donald Trump ṣe lóhùn bọ̀ ara wọn ni bá tẹ̀ wọ́n Ológùdù yìí ṣé ní gbogbo ilẹ̀ onílẹ̀ ní Ògùdù gbígbà ni with evidence yọ evidence wà mo ti show some evidence nígbà tí mo bẹ̀rẹ̀ this is not the first program tí mo máa ṣe lóbi case mine ó wá ṣe mí lànà wípé godfather Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá tó bí Ọọ̀ni gangan ẹ jẹ́ fi fọ́tò bàbá Ọọ̀ni wọ̀nyí mo bọ̀ ẹ jẹ́ sáré tẹ̀lé sómi system tẹ́lẹ̀ mọ̀ pé mo mí nìyí gbọ̀nsẹ̀ ṣáyé next show tí mo máa wá ṣe ẹ lọ́ọ́ máa gbáradì bàbá Ọọ̀ni ló ní show yẹn bàbá tó fi okó wọn bí Ọọ̀ni of Ifẹ̀ àwọn lọ́ọ̀ni next show tí mo gbé bọ̀ kó mo fi picture wọn yìí sí báyìí oh my god mo bọ̀ ẹ jẹ́ fi fọ́tò bàbá tó bí Ọọ̀ni Ilé Ifẹ̀ yes bàbá wọn ni bàbá godfather criminal máa fi hàn yín sí máa gbé sójú screen ni gbogbo yìí máa rí godfather criminal godfather àwọn ọmọ ẹyẹ nílé Ifẹ̀ bàbá tó fi okó wọn bí Ọọ̀ni of Ifẹ̀ gangan ni ó wà láyé àwọn ni godfather àwọn ọmọ burúkú ẹ jẹ́ fi wọ́n hàn yìí èyí tẹ́ bá dá wọn tẹ́ bá mọ bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ mo ní mo máa kó gbogbo yín síta bí ọmọjọ́ mẹ́jọ ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu for real legal man pé ẹ tẹ̀ tún lọ gbà sílẹ̀ ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu máa show yín gbogbo evidence yín báyìí ẹ wo mo ti sọ wípé show yín Sise show ni
mi tí mo bi tó máa end sí tí bá tún parí eléyìí máa tún kó evidence mi wá ó ń wọlé ní lẹ́sẹsẹ lójoojúmọ́ ẹ mọ iye tí mo ti bá jàgbọ́n lé ní pé mi ìṣẹ̀fẹ́ gbọ́ anything mọ́ because ọ̀rọ̀ yẹn ń rún mi nínú irritate mi bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ yẹn òun lẹ̀ wọ́n lẹ̀ wò yìí bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second bàbá wọn lẹ̀ wò yìí ṣé wáyé bàbá wọn yìí ṣó wọn báyìí one episode ní ṣó ti tiwọn pẹ̀lú atrocity tó ń lọ nílé Ifẹ̀ bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ̀jẹ̀ fún wọn yìí bí bàbá tó fi okó òdiwọ̀n bí Ọọ̀ni of Ifẹ̀ ta ló pè ẹ̀jẹ̀ àgbẹ̀ kọ̀ọ̀kan lànà ẹ̀ ló kọ́là máa expose gbogbo yìí ẹ̀ ló kọ́là hello ẹ bá sọ̀rọ̀ máa kọ́ ti yí o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin tẹ́ wà lórí TikTok bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ ní ó dàbí pé màá gbé Ọọ̀ni kúrò studio tẹ́lẹ̀ ní bàbá wọn ó yá kéde ju bàbá wọn sí studio fún bàbá wọn lélẹ̀ tẹ́ bá ń gbọ́ Godfather àwọn ọmọ burúkú àwọn ọmọ ẹyẹ àti ológùdù nílé Ifẹ̀ Godfather wọn lélẹ̀ Godfather gbámúgbámú ṣe fẹ́ dẹ́fẹ́ evidence máa bá yìí wù síta ilé táwọn ọmọ ẹyẹ kọ́ fún bàbá máa gbé wá dẹ́fẹ́ evidence máa kó gbogbo ẹ̀ síta ọ̀wọ́n condition mi lè fi kó wá tí n bá gbọ́ wípé ẹ ti pé emergency meeting gbogbo àwọn tí ológùdù gbalẹ̀ lọ́wọ́ wọn pátápátá àtàwọn tó ti sá lọ sábọ́ọ̀dù o tó rọra sábúrò Nàìjíríà àwọn ọmọ Ilé-Ifẹ̀ wọ́n sábúrò nílùú nítorí ìwà pé tólógùdù ń wù tó ń pa wọ́n tó ń wọ àwọn ọmọ yẹn lọ àtàkì wọn wọ́n sáfi ìlú sílẹ̀ ṣe fẹ́ gbọ́n tí wọ́n lè kọ́ yẹn sọ pé wọ́n ní káwọn tọwọ́ bọ̀wé káwọn ń ṣọmọ nílùú àlejò ọmọ àlè tó ń ṣiṣẹ́ lábẹ́ Ọọ̀ni àti bàbá Ọọ̀ni wọ́n dẹ̀ sọ fún ọmọ nílùú ẹ ṣàfihàn ẹni gbọ́ wípé kọ́ máa tọwọ́ bọ̀wé wípé àwọn ń ṣọmọ nílùú tó bá fẹ́ gbáyé Can you imagine? Gbèrè tó sọ pé wọ́n ti mọ sọ yẹn jẹ́nu mi lọ, orí yìí ti burú. Wọ́n condition níbi òfin sọ̀rọ̀ ọmọ lórí ìṣẹ́ yìí. Ẹ pé gbogbo àwọn ọmọ tó nílẹ̀, gbogbo àwọn tí ológùdù tó ti wà burúkú fún. Ẹ pé gbogbo wọn síbi tí ẹ sort it out. Tẹ́ bá ti sort it out, bí iṣẹ́ ọmọ fẹ̀, kò sí kankan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀. Èmi ò gbà kọ́bọ̀. Tẹ́ bá gbọ́ gbowó fún mi ni, tó bá jẹ́ wọ́n gbé owó fún mi ni mo fi ń ṣe ohun tí mo ń ṣe kí gbogbo òṣà tó wà nílé Ifẹ̀ kó pa mí lójijì. Wọ́n tó pé 7 hours kí wọ́n gba ẹ̀mí mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tinú pé nílẹ̀ dánwò yìí. Kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn ni mo fi ṣe èmi ni máa lékè gbogbo yín kẹ́ ẹ sa gbogbo gbárùn mọ́lẹ̀ wọ́n á rí wípé yes olótìtọ́ lélẹ̀ àwọn ohun ẹ̀jẹ̀ olótìtọ́ ìkàrí yín ẹ jáyé káyé fún wọn lágbà àwọn èèyàn lójú tí Sígbà Adé bá ṣe bẹ́ẹ̀ nílé Ifẹ̀ ni Ifẹ̀ ò ní wà bó ṣe wà yín wọn ní máa ṣe sàdánkátà fún wọn nílé Ifẹ̀ tó bá dé òun yìí tẹ́ ní mo wá gbèjà Aláàfin bó ṣe máa wá ṣe ṣòfò Aláàfin náà àwọn ọlọ́gbà nọ́mbà kìí lọ́wọ́ Davido bàbá Dáyọ̀ mọ̀ òun bọ̀ wá ní ìtìdè so kẹ́lẹ́ mọ̀ wípé èmi ò support anybody òtítọ́ ni mo gbé dání ẹ stop àti máa fi ìyà jẹ àwọn èèyàn ẹ stop àti máa ṣe ìtà fún àwọn èèyàn ẹ pé gbogbo àwọn tó ní property kó lógùdù rí tọ́ property wọn kó lógùdù dẹ̀ fi tóònù yẹn sílẹ̀ ó gbé ẹ̀ kó fohùn fọlọ́run tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo máa ti kọ́kọ́ lẹ́nu mi pa ni bí ìtú sọ̀rọ̀ wọn lè fẹ̀yẹ mọ́ ọ̀rọ̀ wọn tẹ máa gbọ́ tí màmá sọ lè fẹ̀yẹ báyìí ẹ mọ̀ pé mo like àti máa kí kábíyèsí mo like wọn dáadáa tẹ bá lọ wo gbogbo àwọn program mi lẹ́gbẹ́ bẹ́ta ẹ rí pé mo dúró mo fight Aláàfin Ọ̀yọ́ gan torí ti kábíyèsí mo tẹ̀ sí wọn lójú dáadáa kí ó ṣọmọ àlè ọmọ kọlẹ̀ Yorùbá ni mí màá dúró lórí òtítọ́ màá sọ òtítọ́ bí ní sọ anything tí ó dáa but without that kò sẹ́ni tẹ́ fẹ́ lọ pé the only person tí mo máa ń gbọ́rọ̀ sílẹ̀ ni òun lẹ ti sá lọ bá tí mo reject yẹn the only person tí mo máa ń gbọ́rọ̀ sílẹ̀ ni lẹ ti sá lọ bá yẹn mo dẹ̀ ti reject yẹn láwẹ̀ mo ti jẹ́ kẹ́ mọ̀ wípé Sunday mo bí Ìsọ̀lá Délé lọ́ta Adéyẹmọ tẹ́yìn ò lè ṣàánú ni kó wá gba ẹ̀yìn ẹ̀ rí pé ìkà ni gbogbo yín ìkà ni yín èèyàn tẹ́yìn ò help tó níṣòro tó wá bá yín tó wá bẹ̀ yín rí kọ́kọ́ ṣe sí fún ṣùgbọ́n ẹ̀yin wá kàn yín sí yín lẹ́ni kí wọ́n fẹ́ gbé yín sáyé lórí social media ẹ wá lọ pé gbogbo kó wá bẹ̀ mí sọ̀rọ̀ so kọ́là tó pè lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká try láti pè wọ́n padà because àwọn tó bá ti jẹ́ ọmọ Ifẹ̀ mo fẹ́ kí wọ́n sọ òtítọ́ inú wọn and I don't know that guy Ọlọ́run yìí ló wọ́kọ̀ mi I don't know him yóò dẹ̀ fẹ́ bú mi ni òbá tó bá fẹ́ bú mi pè wọlé àgbé call that is me káwá máa tẹ̀síwájú lórí ètò ẹ bá mi ṣí ẹ̀ ní pẹ́ lórí ètò ilé ìlú ṣókí ni máa ṣe ṣókí ni. Hello ariwo wà níbi tí ẹ wà o hello kọ́là okay ẹni Ọlọ́run wà ní mọ́tò I don't know the person now ẹni tí a pé kí ló ṣẹlẹ̀ ṣẹ́rí màá ti mọ́ ọkọ̀ fi wọ̀nyí kí tó gbé bàbá sí òun lọ́pẹ̀lẹ́ ológùdù ó ti pààyàn ó ti commit atrocity lóríṣiríṣi nílé Ifẹ̀ kò ń ṣọmọ fẹ́ o ṣùgbọ́n jọba nílé Ifẹ̀ nickname ẹ̀ ní Àgàlàtà òun ní nickname ẹ̀ ó jọba nílé Ifẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ ó ṣiṣẹ́ fún bàbá Ọọ̀ni of Ifẹ̀ bàbá Ọọ̀ni of Ifẹ̀ lẹ́wọ̀n lójú screen mi bàbá wa nìyẹn bàbá àwọn nìyẹn ṣùgbọ́n bàbá títí wọn kò dáa ìdọ̀sọ ìbáwò yìí tẹ́lẹ̀ mi ò ní ran ìbáwò yìí tẹ́ fẹ́ wá gbèjà wọ́n kẹ́ lọ́mọ ọ̀rọ̀ kí wọ́n ní ọmọ táwọn ẹbí ẹ̀ ò ṣe rí mi ò tiẹ̀ lẹ́bí mo jábọ́ láti sọ́mọ̀ ni Olódùmarè sì jẹ́ kí koríko àti afẹ́fẹ́ àti ẹja dúdú kọ́ wò mí dàgbà mi ò lẹ́bí mi ò lára mi ò ní ran so mi ò mọ fálù ìran burúkú mi ò mọ fálù àwọn ìran òṣì mi ò mọ fálù àwọn ìran kíran ṣé ń gbọ́ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ fún mi o èébú tẹ́lẹ̀ fún mi nìyẹn àbí kẹ́ tún pè mí ní ó ti yẹ yín Àbújá kẹ́ tún fún Àbújá bú mi ibẹ̀ mo ti lọ kẹ́kọ̀ọ́ tí mo fún wájà wèrè máwọn bàbá yí ọmọ àlè lọ́wọ́
àwọn bàbá yóò bàyè jẹ́ Àbújá mo ti lọ kẹ́kọ̀ọ́ sí mo fi wá ṣá Kogi mọ́wọ́ lọ́wọ́ so èébú wọn lẹ́fẹ̀ẹ́ mi lọ́fẹ̀ẹ́ dùn mí bẹ́ẹ̀ bá ṣe bú mi báyà máa switch bẹ́ẹ̀ máa pè nìyí bá yẹ tún jà pọ́wọ́ níbi ẹgbẹ́ ìlú ìbú bọ́ ta sọ̀rọ̀ sí kò máa dùn kò dùn mí. As I was saying bí àṣà wọn lóyìnbó ológùdù wa gba ayé jẹ́ ṣàwọn èèyàn ní ìṣàkóṣà ibi tá ti bẹ̀rẹ̀ program ẹ̀ fídíò kọ́ dédé jáde síta ni fídíò yẹn ṣì wà nílẹ̀ bí ò delete ẹ̀ ẹni yẹn ti pè padà hello. ẹ kúrò lẹ káàbọ̀ sórí ètò nìyẹn. ìdọ́lọ́ àbá fún ṣe lágbára lọ. àmì. ọmọ pẹ̀lú mi ti jẹ́ bọ̀ mi. à ń gbọ́. o ò dẹ̀ fẹ́ dárúkọ mi. ẹ má dárúkọ. ṣé ní máa àbàlàbà dáwò yẹn èèyàn burúkú ni gbogbo ó ń tẹ̀lé ọ nígbà pọ̀ gbogbo àwọn ọmọ ológun tó jẹ́ ọmọ ológun lọ́dọọdọ tó jẹ́ àwọn bàbá yẹn wọ́n ti jìyà lókùn yẹn ó ní gbogbo wọn tó ológun láti bí almost 3 to 6 years now ó ti ọgbọ́n ológun. tó wọ́n lè gba gbogbo ọmọ pátá bàbá tó mú kí òkú yẹn bàbá tó mú kí òkú yẹn tó mú débẹ̀ nígbà ó ti di ìyìnbọn sí bàbá ó ti di ìyìnbọn sí bàbá ní àgbàdo tó gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ọmọ àsìkò tó yẹ kó jèrè gbogbo iṣẹ́ tó ti ṣe pátá nítorí gbogbo ọdún máa ló ń di sọ́ọ̀kù tó wò jẹ́ kò jẹ́ káwọn olùrówó gbà gbogbo ọ̀rọ̀ tó ń gbà mẹ́rin pátá kò fún àwọn olóko ẹ̀yọ̀ kan. mo wá fẹ́ lè tún pa àgùkù ránṣẹ́ sí bẹ́ẹ̀ bá fẹ́ kí n continue kí lè dé tó ṣú mo fẹ́ káwọn ọmọ kọ́ bẹ̀rẹ̀ sí ní pé mi láti lè fẹ́ mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní pé mi wípé àwọn ti gba mẹ́sẹ̀jì wípé general bíi ti wà gbogbo àwọn tó lógùdù balẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ wọ́n lógùdù lóye kókó bẹ́ẹ̀ nìyẹn ológùdù must go kábíyèsí tí ológùdù bá kọ̀ tí ò bá go kẹ́ fi ohun fún olóhun ẹ mú ẹni tí oyè yẹn tó tọ́ sí ẹ dá oyè yẹn padà fún ẹni tó tọ́ sí oyè ọba ológùdù tí ẹ bá fi ohun fún olóhun tí bá ṣe porí ajá màá máa porí ìkòkò tó fi sí tí bá ṣe porí ajá màá máa porí ìkòkò tó fi sí ìkòkò dẹ̀ dá lórí yé àti bàbá yé ẹ̀yin àti dáàdì yẹn ni màmá pè tó bá jẹ́ pé ó dáa kí wá gbé bàbá ọba sórí àtẹ ṣọ́dá kí ìfẹ́ dí bàbá ọba síta kábíyèsí ẹ bá ṣí ẹ ṣó yẹ jẹ́ kó tún kàn ẹ jẹ́ tẹ ṣí ẹ tí mo ṣe lánàá tó fi kàn wọ́n ní palace nínú ilé Ifẹ̀ tó fi kàn bàbá lára ẹ bá mi tún ṣí ẹ ilé ẹ jẹ́ kó kúrọ̀dọ̀ bàbá ẹ jẹ́ kó kàn wọ́n lára gbẹgbẹ tá ṣàgbọ́ ti sọ owó oníṣẹ́yí jẹ́ ọba Adéyẹmọ jíṣẹ́yí ṣùgbọ́n ti yín ló sọ ọba Adéyẹmọ ò sọ tèmi níwọ̀nba ìgbà táyì lè ṣàánú ọba Adéyẹmọ kẹ bá mi yọ ọba Adéyẹmọ kúrò nínú ìgbèkùn táwọn ìkà ènìyàn sọ sí ọba Adéyẹmọ ò lè gbẹ̀yìn náà lọ́wọ́ tèmi náà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.